Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ṣé rí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Adéyẹmọ, àwọn bàbá mi tí wọ́n ju àwa lọ, wọ́n wà lórí iṣẹ́ wọn dúró. Tí ẹ bá wo bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́, kò sẹ́ni tó ní agbára wọn ní Áfíríkà yìí. Ọlọ́run ni mo fi ṣẹlẹ́rìí, kò sólúwa ẹ̀, mi ní tàn yín. Bàbá olóyè ọ̀gágun Olúṣẹ́gun Òkìkíọlákàn Àrẹ̀mú Ọbásanjọ́ tí a mọ̀ sí ẹbọra òwu, kò sí alágbára wọn ní Áfíríkà lẹ́yìn Mandela. Mi rò pé nìkankan ó súnmọ́ bàbá Ọbásanjọ́. Èmi ó dá mi lójú pé wọn ò sùn. Níbi táwa kéré dé, táwa kéré mọ́, à ń ṣe awuyewuyewuye ìta lè ṣe ń bẹ̀. Mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n pọ̀ ní Kútọnu, kódà mo ti ní ọ́fíìsì ń bẹ̀ rí kó tó di pé a pala ẹ̀ mọ́ nítorí ọ̀rọ̀ tiwa àti ti àwọn Faransé nígbà míì kò kí ń jọra wọn. Ṣùgbọ́n àwọn tá a mọ̀ níbẹ̀, à ń bá wọn sọ̀rọ̀, wọ́n ń fún wa ní ìmọ̀ràn, wọ́n ń fún wa ní àwọn kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀. President Talon of Benin Republic, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní yiniyini kẹ́ni lè ṣe míì sí. Díẹ̀ tó ṣe yẹn a lè ní kò tó, ṣùgbọ́n ipe kò tiẹ̀ jù sílẹ̀ fún àwọn ìkookò, àwọn kìnìún. Ṣùgbọ́n ní ti olóyè Sunday Igboho, ó dá mi lójú pé kì í ṣe pé gbogbo wa akànsùn àgbàgbé wọn síbẹ̀. Èmi bí ẹnìkan níbi tí agbára tèmi mọ, àwọn tá a lè bá sọ̀rọ̀, àwọn information tó dẹ̀ ń fún wa ni wípé ká ṣe sùúrù. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, èdè lè gbogbo yìí bí ẹ̀gbọ́n náà o. Èdè lè rí ẹ̀gbọ́n náà. Tẹ́ bá rò pé ẹ lè pàgbówó, bóyá kẹ́ fi ẹ̀mí Ìgbòho ṣe sacrifice, especially bàbá Ọbásanjọ́. Bàbá kí lẹ fẹ́ gbà? Kí ni bàbá Ọbásanjọ́ fẹ́ gbà at age of 90? Tí ẹ wá lọ sí Kútọnu, tẹ́ni kọ́ lọ so Ìgbòho mọ́lẹ̀ kọ́ máa fi sílẹ̀. Kí Àtíkù àbí kíni kó lè jẹ́ president, ṣẹ́gun kó máa work ìdè. Kò lè work. Ẹ ti rò pé tí ẹ bá ní kó lọ dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn, Àtíkù á lè jáde, á lè wá jẹ́ president. Orí yìí gan ló máa fi mú wáyé tó bá débẹ̀. Ara ò ní rokùn fún yín, ara ò ní ro ẹdìyẹ yìí àtìrọ yín. Àwọn ò wá ní jẹ́ kẹ́ kó orí burúkú bá wa mọ́. Ìyà tẹ́ fi jí ọmọ káàárọ̀ oòjíire ti tó. Mo rántí ijọ́ tí wọ́n arrest mi ní July 1st yẹn. June 30 ni mo ṣe program tí mo ní bóyá ká lọ bẹ bàbá Ọbásanjọ́ kó túwọ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Bàbá Ọbásanjọ́, ó torí ẹ gbówó fún Ìgbòho kò gba owó lọ́wọ́ yín. Mo ní lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni. Torí ẹ fi owó bẹ Ìgbòho kò gbowó lọ́wọ́ yín, èyí tí ẹ bá ti gbọ́ kẹ́ lọ gbọ́. Ẹ dẹ̀ sọ fún ẹni kó máa lọ, ẹ pè sí meeting. Bàbá Ọbásanjọ́, ẹ ṣọ́ ara yín o, ẹ má jẹ́ kí n fọ nǹkan tí ò yẹ kí n fọ síta. Ẹ̀yin tí ẹ bá mọ bàbá Ọbásanjọ́, ẹ bá wa bẹ bàbá yẹn kó fi Ìgbòho lọ́rùn sílẹ̀. Ẹ fẹ́ lo Ìgbòho ṣiṣẹ́, kò ṣiṣẹ́ fún yín. Ẹ wá lọ pàdé àpòpọ̀.
mú àwọn ìka èèyàn pé kó ti Ìgbòho bọ́lé. Mo rántí ìjọ́ tẹ́ pé Ìgbòho sí mítìn o. Mo mọ déètì ìjọ́ tẹ́ pé sí mítìn tí Ìgbòho dẹ̀ wá tó wá họ́dọ̀ yé. Ẹlẹ́yìn ọjọ́ àwọn ògbìnrin létí kó fi Ìgbòho lọ́rùn sílẹ̀ mo mọ̀ pọ́rọ̀ ń gbẹ́nu yín gan. Ó gbé lúbi. Ó mà ṣe o. Ó gbé lúbi gidi mú ti déètì ìjọ́ yẹn. Ẹ fi Ìgbòho sílẹ̀ ẹ bímọ títí yín ìka ní gbogbo yín. Kábíyèsí. Ìka èèyàn ní yín. Ó mà ṣe o. Ṣọ́dọ̀ sọ ẹ̀rọ bẹ́rọ kíkọ́ kọ̀ọ̀kan padé. Kò sí nǹkan tí bàbá yẹn ṣe o. Gbogbo tẹ́tí Ìgbòho tí Ìgbòho ò gbà tẹ́wá ti torí ẹ̀ ẹni ó máa rí adẹ̀rí náà kò máa pọ́sẹ̀ kan ẹni tó bá dẹ̀ ṣẹlẹ̀ kò kàn yí o. Àbí ẹ̀yin náà mọ̀ pàbọ̀ ṣe wá bọ́ọ̀sì ilé Ìgbòho. Ẹ wò tí ẹ bá fún èmi lè dìkẹ́ nífùkúfù máa tú gbogbo ẹ̀ síta ẹ lọ fìgbó lọ́rùn sílẹ̀ olórí burúkú ní gbogbo ìkànnì yìí. Mo ṣe program jọ yẹn mo dẹ̀ yẹ èèyàn ẹ jẹ́ ká bẹ bàbá Ọbásanjọ́ àwọn èèyàn pè wọ́n léjọ́ yẹn pé wọ́n lè bẹ̀yàn kọ́kọ́ kì í ṣe Ọlọ́run. Alẹ́jọ́ yẹn lọ́wọ́ bọ́ọ̀sì wá bọ́lé. Alẹ́jọ́ yẹn tèmi tí mo sọ̀rọ̀ níjọ́ yẹn tèmi yé mi. Pílánì burúkú ni wọ́n ti ní fún Ìgbòho gbogbo ẹ̀ kò ṣẹ̀yìn bàbá Ọbásanjọ́. Bàbá Ọbásanjọ́ bọ̀ pa ẹ̀. Bàbá Ọbásanjọ́ bọ̀ pa ẹ̀ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lẹ́sìn. That is unbelievable. Gbogbo apáta la gbọ́ nǹkan tí arábìnrin Lady K Ìfẹ́olúwa tó sọ. Yorùbá ẹ ronú. Yorùbá ẹ ronú. We cannot be playing a game of Yorùbá against Yorùbá. Àdèmí ń sọ every now and then ni mo dẹ̀ máa ń sọ tá máa ń gbóhùn sókè pé ilẹ̀ Yorùbá ilẹ̀ adúláwọ̀ we will never be once upon a time. And láti dù kò dẹ̀ sí ìgbà kí ìgbà tí Ọlọ́run ń dá àwọn àkàndá sílùú tó jẹ́ pé wọ́n wá rescue wọn from kí àwọn vultures, because I call them vultures, come our ravage.